ọmọ Yorùbá ni ẹ́, ọmọ Yorùbá orílẹ̀ ayé ẹ̀, o ò níṣẹ́ lọ́wọ́, o tún lóò fẹ́ Yorùbá nation, òun bá àwọn èèyàn gbé báàgì káàkiri, tó bá ń lọlé wọn á ju 100 naira sí ẹ lápò, o dẹ̀ níyàwó ńlé o lọ́mọ ńlé, iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe, iṣẹ́ tó ń ṣe tiẹ̀, ẹni tó ń ṣe fún kò mọ̀ bí o fẹ́, kò tiẹ̀ fẹ́ kó lómìnira, kò fẹ́ kó ní owó lápò, o dẹ̀ lọ ń takò àwọn tí wọ́n ní kí wọ́n gba òmìnira fúnlẹ̀ Yorùbá. Òrí bílẹ̀ ayé wa ṣe rí, àwọn tó ń jàjàgbara lẹ́ Yorùbá ṣé alówó jù wọ́n lọ ni, àbá ní international connection jù wọ́n lọ, àbá lórúkọ jù wọ́n lọ, àbí family tó jáde ṣé family ti wá tó wọn. Wọ́n ní ká support Yorùbá nation nínú òmìnira, ìwọ lọ́wọ́ fẹ́ pé tó bá dijọ́ kan wọn náà di councillor, wọn á wọ́n tiẹ̀ òun lọ sí party weekly meeting, òun ṣe gbáhùn ṣàwó, o ò lè every month o ò lè boast of 30,000 naira nínú account ẹ tó tiẹ̀ worst jà wá lọ, tó yẹ pé odò àmọ̀páwà ìjàngbara là ń jà fún, kò sẹ́ni tó fẹ́ fún wa ń ṣẹ́ wá ní Yorùbá nation, ọkọ ló ti mọ̀wé jù, ọkọ kówéra ẹ̀ kọ́ ní báwo ni tiẹ̀ ṣe jẹ́. Bọ́sẹ̀ Adébánjí Akíntóyè àti Sunday Igboho, Fatai Ògúnwómidó, Ọlákóyìkí, George Akínọlá àti ọ̀rẹ́ mi Reverend Túndé Dàda, wọ́n sọ fún yín pé kẹ́ wá gba òmìnira. Ìyá Dára ti ṣe series of programs lórí pé ká gba òmìnira, same thing náà Ọlákóyìkí ń ṣe lórí Koiki Media, same thing náà lórí Baba 1010 náà ń ṣe, same thing náà ni Ọmọlúkà ń ṣe, same thing náà ni Baba Èkìtì ń ṣe, same thing náà ni Dédìké ń ṣe, same thing náà ni Pavilion ń ṣe, àti Space FM tó ń bá wa sọ, àti bàbá yìí Ẹ̀gbá yìí tó ń ṣe program ní every time fún gbogbo wa pé ká lè gbọ́ pé ilé tó lọ. Àbẹ àwọn kan ní Sunday Igboho kàwé, nǹkan tó wà lórí Sunday Igboho ṣẹ́yìn ní ẹni 2% ẹ̀ pẹ̀lú gbogbo fake certificate tẹ̀ ń kójọ, pẹ̀lú gbogbo òyìnbó gbígbó tẹnu aṣọ òyìnbó bí ẹni tó ẹṣọ gbígbóná ń jó lẹ́nu. Níbo lẹ bá lẹ Yorùbá dé? Ẹ fẹ́ di councillor, ẹ fẹ́ lọ fún assembly, ẹ fẹ́ di rep, ẹ fẹ́ di senator, á tó kàn yín kò tí ì kàn yín. Kí là ń bá ká? Ẹ wo bílẹ̀ Yorùbá ṣe rí, ẹ lọ sí London, ẹ lọ Lost Hotel £50,000. Ibi báyìí ẹ fi lẹ̀ ilẹ̀ àwọn ètò tó yẹ kẹ́ gbé, ẹsẹ̀ tó yẹ kẹ́ gbé pé kí ká lè modernize ilẹ̀ Yorùbá. Ẹ fẹ́ yẹn ẹ ò bá àwọn Fúlàní á modernize ẹ̀ fún yín turn by turn presidency. For how many years are we going to do this? Wọ́n dẹ̀ ń bá yín sọ pé olè tó lọ Yorùbá country tó ní. Ṣé ó dìgbà tó kẹ́ máa àwa òkè ó yé wa, àwa lẹ fi ń yọgàn pẹ̀lú owó jà wá lọ, ẹlẹ́nu jà wá lọ. Even though pé ẹ mọ̀wé tó some of us, ọpọlọ yìí ní tó wa, but Nigeria fún yín ní chance láti máa lord over us. Ẹni colonial agent Nigeria aláfẹ́ lọ, ẹni ká má lọ, pé bó là ń lọ, pé a lè dá dúró, pé tá a bá dá dúró a máa para wa. Abẹ́yìn gangan lálábòde ilẹ̀ Yorùbá, ẹ̀yin gangan lè fẹ́ dá wa lẹ̀ sílẹ̀ Yorùbá, ẹ̀yin gangan lè fẹ́ kí Yorùbá land lọ síwájú, ẹ̀yin lè fẹ́ kọ́ Yorùbá kankan ní lọ síwájú. À ń sọ pé Yorùbá nation pé dandan ni pé kí gbogbo ọmọ Yorùbá fún ká gbákù tu iṣẹ́ Yorùbá nation yìí, ká support Baba Adébánjí Akíntóyè àti Sunday Igboho àti gbogbo àwọn leaders yòókù tí mo mention initially, àwọn èmi ní Ẹ̀mọ̀lá, Káyọ̀dé Ẹ̀mọ̀lá àti gbogbo wọn bẹ́ẹ̀ tó wà lókè òkun tẹ́bi òpa, tí wọ́n ń wọlé, tí wọ́n ṣàánú fún wa pé Yorùbá láti lọ. Ẹ̀yin nírọ́ àní lọ pẹ̀lú Nàìjíríà lẹ fẹ́ kú sí. Ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ restructuring tẹ́lẹ̀, nísìnyí ẹ wá high another restructuring, pé Tinubu ti ń ṣe restructuring ìkéde kan, restructuring tó pé within 2 hours tí power bá dé north tó lè through mere proclamation of the Fulani president of Nigeria á dá gbogbo ẹ̀ nù. But sovereignty wise forever is internal, kò sẹ́ni tó lè change ẹ̀. Ẹni ká gbòmìnira lẹ́yìn Yorùbá ó kù sí yín lọ́wọ́ o, tó bẹ́ẹ̀ àwa máa gbà, àwa dé máa lómìnira o. Àwọn olè fáwọn leaders wá sílẹ̀, iṣẹ́ tó bá gbé pé ká ṣe àṣẹ devotedly. Lẹ́yìn ikú yájẹ̀sùn lọ, tí ikú bá dé kí ló tún kù? But àmọ̀ pé yes àwa ti ṣe èyí tá a lè ṣe kí ìtàn ilẹ̀ Yorùbá wọn ti wá wípé ńgbà tó di pé ká sòótọ́, àwọn kan ló jáde tó dìde tó nírọ́ Yorùbá olùkú sínú oko ẹrú, Yorùbá ò gbọdọ̀ doyún ẹ̀rìn. Òun ni Baba Adébánjí Akíntóyè ń sọ fún yín, òun ni Sunday Igboho ń sọ fún yín. Ẹ̀yà tètè lọ múra tó àwa ń lọ Yorùbá nation, Yorùbá country máa dé. Àwọn ò ní dúró di 2027 or post 2027 táwọn kan wá gba ìjọba tó wọ́n máa fìyà ìkọ́ tá a ṣe tó a fi yẹ ìjẹ́ wá. Àwọn oníbà wọn nípanú ẹ̀, àníbà wọn jẹ́nu ẹ̀. Àgbàdúrà sọ́lọ́run pé before that time a free Yorùbá country will have been established. So shall it be. Lágbára Elédùmarè, mo kí gbogbo yín o lọ́sàn-án yìí o, ọmọ Yorùbá, ọmọ káàrọ̀ oòjíire, mo kí yín o. Ọlọ́run á gbà fún wa o, ó dáa o.